Ojúmọ́ rẹ̀ ni kò jẹ́ o. Ọlọ́run jẹ́ kí n rówó mọ́ jẹ́ ráwọn àlàwìn o. Òun ńlá ní kò gbé fún mi, Ọlọ́run ṣàánú mi o. Ẹ káàsán. Báwo ni? Pẹ̀lẹ́ wá jókòó. Jókòó. Kí ló ṣe ẹ́? Mo fẹ́ ra àgbo ní sà. O fẹ́ ra àgbo àbí bàbá ẹ̀ rán lágbo? Dáàdì mi ò rán mi lágbo sà, èmi náà mo fẹ́ ra àgbo fún ara. Kí ló wà fẹ́? Ìjẹ́fẹ̀ ni wọ́n kàn fún mi sà. Obìnrin. Ayé má ti bàjẹ́ o. Irú àwọn oògùn alẹ́. Ìdè smoke igbó. Ẹ fún mi ní tẹ́ bá máa fún mi. Mi ò kú mọ bẹ́ẹ̀ ṣe kékeré yín. Báwo ni bàbá ẹ̀ ṣe lò gbé ìwé rẹ̀? Ọmọ àlè burúkú. Wo bí? This man. 500 ni mo àgbo mi o. Sórí tí màá ti wà fún ẹ. Iṣẹ́ tó bá fẹ́ ṣe ni kó lọ fi ṣe o. Tó bá ti lọ fi ṣiṣẹ́, ǹtáyẹ̀ bá kàn kò kàn mí o. To be mumu. You think say they wise? Kọ́ bá mú 500 mi ná. Bá mú 500 ná, ó lè gbà. Sà, ṣé kò kó? Èrè lọ bàbá rẹ̀. Iná díẹ̀ ni ẹ̀wọ̀n rẹ̀ ti wáyé pọ̀. Bàbá, ilé ìkorò pọ̀. Ṣé kò sí nǹkan tẹ́ fẹ́ fún mi mọ́? Leave my country. Ẹ́? O tún dúró. Àbó tún fẹ́ gbowó lọ́wọ́ mi. To be mumu. Ṣé o tún gbowó lọ́wọ́ mi? Wọ́n máa lè burúkú. Ayé mọ̀ ti bàjẹ́ o. Adó ilé yóò bọ̀rọ̀ jù báyá rẹ̀ tí àbí 10 lọ, òun wò ogun alẹ́. And they never leave you. They have left you behind. A few moments later. Ẹ jókòó. Kí láàrin gbọ́ o? Bàbá, ṣe rí dán tẹ́ fún mi last time. Ẹ wọlé gan. Even though ọmọ ẹ̀ sunkún jáde. Òun á rò pé kí n má jẹ oyè adánìkan jẹ òun pàdé máa fún ọ̀nà àjẹ nínú dán yẹn. Jẹ́ nà bàbá. Ìrìsì aláyẹ̀wò gan, ó lẹ̀ ta gan bàbá. Continue to wọ́n á ní dídán. Àní ìdán tó ju tiẹ̀ lọ. Ẹ̀gbọ́n ìdán tó ju tiẹ̀ lọ lẹ́kùn. Wọ́n sì ní láì kí n máa gbá bíi 3 songs, 2 songs. Ẹ̀gẹ́ tí wọ́n bá fi ní ọmọ Ayé mi tèmi bá mi. 5 songs ẹ̀gẹ́ bàbá torí mi. Ṣé ò ní ìyá láyé? Ṣé ò lẹ́gbọ́n àbàbúrò? Kóje kò pé 3 sàn. Olórí burúkú. Ṣé mo ní mo gbé igbó olóṣókalẹ̀ ń bí? How many times would they tell you? Ayé mọ̀ ti bàjẹ́ o. Irú yìí bá ẹ̀ ń wá oògùn àlè káàkiri. Ṣé ẹ ní yàrá? Ṣé ẹ níbi tẹ̀ ń gbé? Sure. Ẹ ní yàrá? Ayé o! Olórí burúkú náà tó bí yín o. Tí bá yẹ pé àwọn òbí ìjẹ lórí burúkú wọn fẹ́ yìnyín yàrá ẹ̀ máa kéèkó tó yẹ ká máa sọ dẹ̀dẹ̀. Ó sì wàhálà o. Tí bá yẹ pé jíjẹ múmu tẹ́mi náà wà, ṣáyẹ kémi tó gùn fún yín. Bàbá àwa gba advice mi bá ìjà. Kò sí problem. 1,000 lọ́wọ́ mi o. Bí o tó fi lọ́ba tó bá ìsìn báyìí lè gbà lọ́wọ́ tẹ̀lé sí ìfẹ́ máa fún. Kò ṣẹjọ́ 1,000 máa gbà lọ́wọ́ ẹ̀. Ìdè smoke igbó. Ọya gbà. Kọ́kọ́ bá mú 1,000 mọ́ wọn. Òun náà kọ̀kọ́ mú ọya gbà gbèlúra. Fìbà ayé rẹ̀ jẹ. Kọ́lọ̀ bá ayé ìyá àti bàbá àti àwọn àǹtí rẹ̀ jẹ. Bábù rẹ̀ ṣì ní kọ́ mọ́ lọ kàn wọ́n gbọ̀ngbọ̀n. Olórí burúkú. Abẹ́ ìlọ́wẹ̀. Mo sọ bí bá kúkú ló bá yí. Bàbá. Kí ló yẹ? Kí ló ṣẹlẹ̀ ṣe? Owó pọ̀lú ta ni ìdán? Mo mú ìdán wá fún yín náà. Ṣó ìyá wèrè? Owó ni ó kò ṣe ní. Tí ó bá ti ṣòwò kò sọ̀rọ̀. Mo mú pàrọ̀ wá fún yín náà. Lọ́wọ́ àti ó túmọ̀ sí kìnnì. Wọ́n bí. Mo mú ìdán wá. Báyọ̀ mú kó rẹ̀ dànù. Ìpàrọ̀ tó tún fẹ́lẹ̀. Kóra yín lọ. Ayé má ti bàjẹ́ o. Àwọn ọmọ tí ó jọ mọ̀ 10 years lọ tí ó jọ mọ̀ wọ́n ní yàrá. Wọ́n tún ń wo oògùn alẹ́. Bó là ń ba ayé yìí lọ Olódùmarè.